Only Jesus TV. Eléyìí má dẹ̀ tún lágbára ọgbẹnu tán. Abiyamo kú ọ̀rọ̀ ọmọ. Ẹ wo ọmọ tẹ́ ń wò yìí. Ọmọ ọdún mẹ́tàlá ni o. Kí ló wá ṣe? Ẹ wò ó, ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́. Ó yà Agbala Gabriel gan lẹ́nu pé kí ló dé? Irú àìsàn wo ló ń ṣọmọdé yìí? Àìsàn tó ń ṣọmọdé yìí tẹ́ bá gbọ́. Ẹ wò ó, àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa ni kó má yẹ ká rí dààmú lórí ọmọ. Ìyá yẹn ẹ wò kò ní fọ̀kànbalẹ̀, kò sórun lójú ẹ̀. Nígbà tó ọmọ gan ò sùn, ìyá gan ò lè sùn. Àìsàn tó ń ṣe ẹ má jẹ́ ń sọ fún wa mi, ẹ wá gbọ́ látẹnu ìyá yìí fún rẹ̀. Èló ni wọ́n wá tí wọ́n fẹ́ fi tọ́jú ọmọdé yìí kó lè ní àlàáfíà. Gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ nínú fídíò yìí. Ẹ bá mi share ẹ jọ̀ọ́, a ní dààmú, a ò ní rí wàhálà, ìdààmú ò ní dé bá wa. Ẹ ṣé, mò ń padà bọ̀, ó yá lókè lọ́hùn. Àwọn tó bá lójú ẹ̀mí wọ́n á rí i pé wòlíì lọmọ yìí. Matthew is his name. His name is Matthew. Màmá èrè àkọ́bí wọn rèé láyé. Ọmọ ọdún mélòó ni? Ọdún Metala 30 years. Kí lẹ pé? 30 years ní sà. 13 years ló di báyìí. Bẹ́ẹ̀ ni sà. Wá 13 years ní báyìí. Bẹ́ẹ̀ ni sà. 13 years ní báyìí. Bẹ́ẹ̀ ni. Matthew. Kékeré ló ti síkì ló jẹ́ kókóró. Ẹ súnmọ́ mi. Matthew, nothing will happen to you. Amen. Ọgbẹ́ tó ní ní ọkàn yóò sàn. Àmì Jésù. Àmì. Láti kékeré ló ti. Ọgbẹ́ tó ní ní ọkàn yóò sàn. Àmì o. The hole in your heart shall be healed. Amen. 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 Ọmọ 13 years. Àti kékeré ló ti rí ìnira kọ́lọ̀ kó bàbí tú lára. Ẹni kílẹ̀ pé? Kékeré àti bébì ló ti rí ìnira. Àti Láti kékeré ní ìnira yìí ti dé bá. Látọmọ ọdún mélòó? Àti kékeré tí mo ti bí ló ti bẹ̀rẹ̀ sí ní bí ló ti rí ìnira. Yóò máa rí ìnira, yóò máa mí lakọ́lákọ́ ní. Ó máa mí lakọ́lákọ́, ó náà ló mí yìí. Kò ní sùn, ikọ́ ló wú. Kò ní sùn. Àtọ́jú ó yẹ kó rákò kò rákò, ó yẹ kó rìn kò rìn. Kó tó rí ó lé ní 3 years, àwọn òsì mọ̀ pé nǹkan tó lágbára báyìí ló. Ẹ̀yin abiyamọ ayé níbo lẹ wà? Àti ní lórí ẹ̀ 2020 la tó mọ̀ pé ihò ló wà nínú àti ẹ̀. A sì gbé hospital, wọ́n sọ fún wa pa máa ṣe surgery fún nípa máa bá wa gbé tra fún nípa agbára àwọn òkà ní. Ẹ jókòó mà, ẹ jókòó. Agbára wo sì ká. Ẹ jókòó. Torí pé agbára yín ò ká náà lẹ́sẹ̀ débì lónìí. Matthew ò ní kú. Àmín o, àmín. Matthew, àwọn abiyamọ ń gbàdúrà fún ẹ. Àwọn abiyamọ kan náà ṣífì lálẹ́ tí wọ́n ń gbàdúrà fún ọ. O tún wá jẹ́ dáadáa násìrì. Ò ní kú. Kí ló lè ṣerú ọmọ yìí tó lè ní ọgbẹ́ lọ́kàn? What could have happened to him from his childhood, from the day of his birth, that he has hole in his heart? Matthew ní ihò lọ́kàn. Ọmọ kékeré kí ló jẹ kí ló mu? Ó jẹ́ nǹkan kan. Wọ́n ní bó ṣe bí báyìí náà notice pé nǹkan yẹn ń ṣe. Kí lẹ ti wá ṣe láti gbà yẹn màmá yìí? Dádì kódà àṣẹ mẹ́wàá àṣẹjú mẹ́wàá. Kí ló dé tẹ̀ ń sunkún màmá yìí? Àti ná burúkú owó nígbà tó di 2023 ta náwó láti 2020 ta ti gbé dé teaching hospital Ògbómọ̀ṣọ́. A náwó débi pé kò sí kankan mọ́. Wọ́n ní pé ká tọrọ owó. Àwọn ẹbí mi ní láyé àlè tọrọ owó fún pé àwọn ò lè máa tọrọ owó. Àǹtí mi ní kàkà ká ṣe eléyìí àwọn ò ta ilé àwọn ni. Àǹtí mi sì ta ilé wọn ní 5 million naira ilé tí wọ́n ti kọ́ parí. Àǹtí mi kó owó yẹn kalẹ̀. Adi hospital àwọn doctor sọ pé owó yóò rẹ̀ kẹ̀kẹ́ tó ra fẹ́ gbọ́mọ yìí travel nípa àwọn ò lágbára láti di ìwò ní hospital àwọn ní teaching hospital tàti ń tọ́jú ẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Àwọn yìí wọ́n ní kò rẹ̀ kẹ̀kẹ́ ṣùgbọ́n gbà tí ò ságbára. Hospital ní lápadà tún náwó sí torí oxygen ló fi ń mí láti 2020 bó ṣe wà yìí. Tá bá gbé hospital wọ́n máa mí lákọ́lákọ́ ní wọ́n máa ń fi sí emergency ni kò sí doctor tí ò dọ́mọ̀ mímọ̀ l'Ógbómọ̀ṣọ́. Gbogbo wọn á pèlè lórí fún treatment yẹn ni tó fi mọ́ àwọn cleaner hospital wọn kò sẹ́ni tí ò dá mọ̀. So gbogbo tó ó ní báyìí ó lè léyìí. Oxygen ló máa ń fi mí. Ọlápá ẹsẹ̀ mú kó lọ hospital ló tún jẹ́ kó tún mí díẹ̀ báyìí. A máa mí lákọ́lákọ́. Èmi gẹ́gẹ́ fúnra mi lẹ̀ tí mo tún rà mo tún tà lórí ẹ̀. Máa wá fi mọ́ mi tilẹ̀ sí lọ́dọ̀ gbà tí ó sì kankan mọ́. Ẹni tẹ́ bí ọmọ ìfúnkọ́ ẹni tẹ́ bí fúnkọ́. Àwọn méjì ló ti filẹ̀ fún mi tó sọ pé òun ò ríru wàhálà báyìí rí pé òun ò mọ́kọ́mọ́ kékeré kó máa ní sickness báyìí kó máa sick ojoojúmọ́. Ọmọ màmá fàyàfà nígbà tó fà lọ́dún méjì ó yẹ kó gbéra kó. Ẹ̀yin abiyamọ ẹ jókòó màmá yìí Matthew lórúkọ ẹ̀ ẹ jókòó ẹ̀yin abiyamọ a ti sọ Matthew dọmọ ẹ jókòó mò ń bọ̀ ẹ jókòó a ti sọ Matthew dọmọ àṣà yìí ò gbọdọ̀ gbé àkọ́bí obìnrin ni ó ní ihò ní ọkàn he has a hole in his heart bó lọmọdé ṣe ní ihò wọ́n ní wọ́n ṣe surgery fún they said he's going to pass through surgery tọ́lọ́mbà sọ pé yóò kú ẹ̀ ní bí ká sọ pé àìsàn yìí ni ó bá lọ ẹ̀ ní bí
gẹ́gẹ́ bí orin mi tó ní tó bá fẹ́ kí n jábọ́ kò ní gbé mi débi tọ́lọ́n bá mọ̀ pé kò ní sí láyé yóò ti kú tipẹ́ so torí pé wà láyé di àárọ̀ yìí ọmọ 13 years ò ní kú. They said he's going to pass through surgery which is how much? wọ́n ní tabasẹ̀ rí 20,000 kó wọ́n máa bá 20,000 ti wá jẹ́. wọ́n lè máa gbé travel ní. 20,000 lẹ́mọ̀ sọ. 20 million naira. wọ́n ní tẹ́gbẹ́ 20 million pé àwọn máa fi báṣẹ́ lọ lórí ẹ̀. wọ́n máa báṣẹ́ lọ ni. wọ́n máa báṣẹ́ lọ lórí ẹ̀. wọ́n á sọ exact amount ẹ máa ná fún yín. wọ́n ní a máa ní tó 50 million naira but mọ́mí wa jẹ́ kó yé wọ pé bó la ti fẹ́ rí pé kàn wọ àti ọdún mẹ́fà sẹ́yìn tá a ti ń ṣe wàhálà. ọmọ ní tẹ bá tẹ kó 20 kalẹ̀ náà pé wọ́n tẹ máa kọ́ ṣe surgery yẹn náà. bó ṣe ń dàgbà sí ni wọ́n ní ihò yẹn ń fẹ̀ sí. bó ṣe ń dàgbà sí ni ihò ń fẹ̀ sí. wọ́n ní fẹ̀ sí pé agbára rẹ̀ ò dẹ̀ gbé treatment táwọn ń fún mọ́. agbára rẹ̀ ò gbé mọ́. wọ́n ní treatment táwọn ń fún yẹn náà pé kò díwò pé kò sábẹ́rẹ́ tó di kò sóògùn tó di àwọn kan ń fún pé àfikún operate bẹ́ẹ̀ ni pé àwọn kan ń fún pé kó lè máa fún ní strength díẹ̀ díẹ̀ ni bó ṣe wọ́n ń fún yẹn bó ṣe ń dàgbà sí agbára rẹ̀ kò tún àtẹ́ẹ̀dì sí treatment yẹn. bí mo ṣe dìímú yìí mo ń bọ̀ bí mo ṣe dìímú yìí bẹ́ẹ̀ ló ń mí ẹlẹ́ẹ̀lẹ́ kí la fẹ́ ṣe fún Matthew tí àwa 20,000 àwọn tó máa wo fídíò yìí wọ́n pọ̀ gan ẹ̀yin abiyamọ ẹ kọ́ bá mi share fídíò lójú òní tì yín ẹ̀yin abiyamọ lọ́kùnrin lóbìnrin lẹ́gbọ̀n lábúrò ní bọ̀dá ní àǹtí lóbìnrin lọ́kùnrin ní àgbàlagbà lọ́mọdé ẹ bá mi share fídíò yìí irú eléyìí tá a share rí ẹ jọ ọmọ ìkéré ara àwọn ọjọ́ láre bẹ́ẹ̀ ni sà gbogbo èèyàn ló bímọ a ní firú eléyìí gbà fáwọn ọmọ wa àwọn ọmọ wa ò ní ṣàìsàn àìsàn ò ní ṣe wọ́n ó ń kan lèèyàn máa ń ṣe tí ibi fi máa ń ró tó fi máa ń ré fún èèyàn kọjá ẹ bá ń share fídíò yìí a ti sọ ọmọ yìí di ọmọ báyìí ẹ bá wọn share rẹ̀ màá wá ní kàn pé àkáǹtì wọn ní kàn tí ọkọ deposit 20 million náà gbogbo ohun tí wọ́n gbà ó lè má ju 30 million lọ pẹ̀lú ìwọ ọkàn rẹ̀ wọ́n ó ṣe surgery fún ni ẹ̀yin abiyamọ ẹ dìde ẹ̀yin abiyamọ ẹ dìde mothers fathers brothers sisters káàkiri àgbáyé gbogbo ojú tó bá fídíò ìpàdé ẹ ṣe ọmọ yìí láàánú ẹ ṣe Matthew láàánú ẹ má jẹ́ kí ìyá rẹ̀ ó gbèsè ẹ má jẹ́ kí màmá rẹ̀ kí ọmọ yìí di ẹni àkọlẹ̀bò lọ́wọ́ màmá ẹ̀ ìrètí màmá ẹ̀ rèé àkọ́bí wọn náà rèé ọkọ tí wọ́n bí fún onímì ò lè máa tọ́jú aláìsàn ọmọ ẹ dójú ti ọ̀tá obìnrin yìí ẹ jẹ́ kí ìgbà ọ̀pẹ kó yọ ní ẹnu rẹ̀ ẹ bá ń jáwó fún ọmọkùnrin Matthew kí ni Matthew Adéọlá Olúwatósìn Matthew bẹ́ẹ̀ bá ti fẹ́ sẹ́ǹdì ẹ̀ máa kọ Matthew sí àkáǹtì yín kọ ẹ súnmọ́ bíi àkáǹtì yín kọ ẹ kọ́kọ́ sọ pé kán ràn yín lọ́wọ́ gan. ẹ dákun ẹ̀yin abiyamọ ayé wàhálà yìí lórí ọmọ ò ní gbé gbogbo ohun tá ẹ fọjú ayé yìí sẹ ní dààmú ẹ ní ṣòfò ẹ ní gbèsè gbogbo wàhálà àárọ̀ yìí ò ní já ṣòfò tọ̀sán ò ní já ṣòfò tálẹ́gẹ̀ ò wá ní já ṣòfò ẹ ṣàánú mi láti kékeré rẹ ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà lórí ẹ mo ṣe wàhálà títí èmi gẹ mo sọra mi nù kò sí ìkẹ́ tí mi ò tí ì ṣe lórí ẹ tẹ́ bó ṣe wáyé mo gbìyànjú àwọn ẹbí mi náà ló ràn mí lọ́wọ́ kò sẹ́ni kẹ̀kẹ́ fún mi mọ́ lẹ́yìn àwọn ẹbí mi gẹ ní sí pọ́ mi wà láwọn ẹ̀ tó padà tọ́jú tó rajọ́ ń gbé kèmí àti mọ́ àtọ́dún méjì ni bàbá ẹ̀ ti filẹ̀ fún mi. ó yá kí ni àkáǹtì yín àkáǹtì mi 52. àkáǹtì wọn tẹ́lẹ̀ bá wọn send owó sí 52 91 01 43 79 79 ẹ pè lẹ́ẹ̀kan sí 52 91 01 43 79 ó kẹ̀ẹ̀kan 52 91 01 43 79 Ecobank àbí Ecobank orúkọ onígbò wa Adérójú Agnes Olúwafúnmilọ́lá Adérójú Olúwafúnmilọ́lá Agnes Adérójú Agnes ta ló làkàǹtì yẹn èmi náà ni mo ní ẹ̀yin lẹ ní fúnra yín ṣé ẹ̀sán kàǹtì anybody fúnra yín lẹ ní ẹ jọ operation la fẹ́ ṣe fọmọ yìí ẹ monitor owó yẹn wọ́n sì wà ń bí ó pọ̀ oṣù mélòó lẹ́tọ̀ wà ń bí. ó ti pé oṣù méjì sà. ó ti ń lo oṣù méjì báyìí ẹ má ẹ̀ ní bínú ni ẹ tún àkáǹtì yẹn pè. 52 91 01 43 79 ẹ jókòó kẹ́ ẹ tún pè. 52 91 01 43 79 Ecobank Adérójú Agnes Olúwafúnmilọ́lá ọmọ ìmọ̀ gbọ́dọ̀ ráàánú ẹ̀yin abiyamọ ẹ jáde tán ẹ ní sunkún ọmọ Ọlọ́run wọlé ìtẹ́fẹ́ ṣe yìí kò ní fi ọwọ́ àìsàn kankan kan ọmọ yín ẹni bá gbógun àìsàn tìmí ti ọmọ yín ti ọkọ yín yóò fi àìsàn gbé Ọlọ́run ó gbébi kú àwọn ọ̀tá yín lójú àwọn ọ̀tá yín ó dáràn ẹ ó dẹ̀ rí àánú gbà àkáǹtì tẹ́fí support Matthew 52 91 01 43 79 Ecobank Adérójú Agnes Olúwafúnmilọ́lá pẹ̀lẹ́ ẹ̀yà dìímọ́ mi. ẹni fìnira lórí ayé yẹn ṣàánú mi o ìnira pọ̀ fún ẹ dákun ẹ má jẹ́ ó bá wàhálà àti ẹ̀gẹ́gẹ́ má jẹ́ ó gbé ó ṣe wàhálà ó gbọ́ gbìyànjú. àǹtí ojókòó ẹjọ ẹ̀yin abiyamọ ẹjọ ẹ má jẹ́ Matthew àǹtí ìjẹun gbọ́ràn ẹ̀yin abiyamọ ẹjọ ẹ bá mi share pẹ̀lẹ́ Matthew sorry it's all with you pẹ̀lẹ́ Matthew
Kòsùn lóru. Kòsùn lóru. Ẹ má bọ̀. Ẹ bá ń ṣí ẹ. Gbogbo ìgbà ló pa ìwọ ike ni. Kí ló dé? Ike ni ṣe pé inú rò òun, àyà ń dùn òun, inú ẹ̀jọ̀ ń ga sí. Ẹ jókòó báyìí. Ó ń wú náà ni. Ẹ jókòó báyìí. Ẹ gbé sẹ́sẹ̀. Ojúmọ́ ní ń wé ìwọ inú ẹ̀ ní. Ẹ má ka Inú ẹ̀ ga sí ni kò sú. Ẹ ṣàánú mi àti tí ìrówó. Ẹ ṣàánú mi. Iṣẹ́ ló pa pẹ̀lú òun. Ìrọ̀lẹ́ àná ni mo gbé wọn. Wọ́n dẹ̀ ti rí bí 500 lẹ́nu ìrọ̀lẹ́ àná yẹn. Now wọ́n ní kò sùn lóru ọdún ẹni bá ń gbé kíní sí. Mo jí dé church láàárọ̀ ẹ̀ torí wọ́n pè mí wá ní àkílà fẹ́ ṣe sí ọmọ yìí. Wọ́n ní kò sùn ní òru. Inú mi wá dùn ẹnìkan pé ó ní OAU THC ó rẹ̀ pé ọba fi mi owó lọ́wọ́ university teaching hospital àdúgbò náà ni. So wọ́n ní wọ́n lè gba 10 million bẹ́ẹ̀ láti bá a ṣe operation. Wọ́n ní the earlier the better. Wọ́n ní the earlier pé àkáǹtì ti lọ sí hospital yẹn. Mi ìwà afẹ́kọ́bìnrin kan lọ empty-handed torí case tá a ti gbé ti pọ̀. Wọ́n ní wàá rí àánú gba òbẹ́ lẹ́nu àná yẹn sí ààrẹ ọ̀ṣà rí 500,000 mo ní mọ́ rí mo ṣe wá dé láàárọ̀ mo ní màá tún ọ gbé ọmọ yìí ẹ̀yin abiyamọ ẹ bá ń ṣe ẹ̀ obìnrin yìí gbé òsùn torí pé ọmọ òsùn ṣe pé nígbà tó ọmọ òsùn bó nìyẹn ó ṣe sùn ẹ wo bóbìnrin ṣe kù báyìí. Ó ti pẹ́ tí o ti sùn dáàdì kìí ṣe pé lánàá ní kíkẹ́ gbogbo ìgbà. Ó ti pẹ́ tí o ti sùn ó ti lọ bí oṣù mẹ́ta ń sin tí o ti jẹ́ sùn òun gẹ́gẹ́ ò ní sùn nítumọ̀ pé kó fẹ́ gbẹ́lẹ́ kò rí inú filẹ́lẹ̀ inú ẹ̀ ń ga sí ni wú yìí sì ń pọ̀ gbogbo ìgbà náà ló máa mí lákọ́lákọ́ máa húkọ́ lóru náà ní sátìlẹ̀ fi máa mọ́ kò ní sùn ẹ ṣàánú mi látọjú oṣù mẹ́ta ni o ti sùn ẹ ṣàánú mi ẹ̀yin ẹ̀yẹ dákun ẹ̀yin tẹ́ ti ṣe Ọlọ́run ràn yín lọ́wọ́ sí ẹ̀yin tẹ́ ti ṣe ẹ̀yin sáì ní onú bí tẹ́ ti mú Ọlọ́run fọ̀pọ̀rọ̀pọ̀ fún yín Ọlọ́run máa bá mi pèsè fún yín ọ̀nà yín ò ní dí ẹ̀sìn mọ́ bànújẹ́ lórí gbogbo ohun tẹ́ ní nǹkan tó dùn yín ò ní pa yín láyọ̀ èyí tó ń pa yín lẹ́kùn Ọlọ́run bá ń sọ dẹ̀rín fún yín ẹ dákun ẹ wò mí sílẹ̀ ẹ wọ́ ọmọ yìí sílẹ̀ ẹ bá ń ṣàánú ẹ ọmọdé nìnira ló fi ń lo ilé ayé ẹjọ́ ní olóòrùn ilé ayé ìrọ̀rá ẹ dákun torí Ọlọ́run ẹ dákun mo lọ́wọ́ àwọn kọ̀ọ̀kẹ́ ẹ̀yin tẹ́ ṣe Ọlọ́run bá ń bùkún yín sí ẹ̀yin tẹ́ ti ṣe dákun ẹ̀rìn mi lọ́wọ́ ẹ dákun Ọlọ́run ó pèsè fún gbogbo yín ẹ̀ ní mọ̀ bànújẹ́ lọ́jọ́ ayé yín ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá ń ṣàánú ẹ kò lè jẹun kò lè sùn kò lè ṣe kẹ́kẹ́ ṣàánú mi àwọn tí o tó ń lọ ilé ìwé kò rí ilé ìwé lọ tíṣà lé sùkú gbà tí ò gbádùn gbogbo ni kò rí kẹ́kẹ́ sí ẹ ṣàánú mi kò lè lọ sùkú gbà àkọ́kọ́ fi sí sùkú ṣùgbọ́n gbà tó bẹ̀rẹ̀ ikọ́ ìwàhálà gbogbo àwọn oníkọ́ máa kó bá àwọn ọmọ sùkú wọn dá padà sílé fún wa ní àtìgbà yẹn láti ń rú káàkiri pé ká tọ́jú àsìtì ìragbára láti tọ́jú àwa náà ti ṣègbìyànjú ẹ ṣàánú mi ẹ bá ń ṣàánú ọmọ yẹn ní fọmọ ìbànújẹ́ ò ní tọ́ sí yín inú ilé yẹn ní mọ̀ kóró ẹ ní jẹ́ kóró lọ́jọ́ ayé yín Ọlọ́run bá ràn yín lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run wàhálà wọn má di ogbé wàhálà tẹ gẹ́gẹ́ má di ogbé torí òun gẹ́nẹ́ gbìyànjú kọ́lọ́run bá ń fún ṣe ni tó dé bá lójú lọ ẹ ṣàánú wa ẹ dákun ẹ ṣàánú èmi gẹ́gẹ́ wọ́n kún ní mo sùn lóru sílẹ̀ fi mọ́ torí mo wò pé jọ́ mo tó fẹ́ bọ́ nínú wàhálà yìí báyìí wàhálà ti jọ mo ti ṣe ó tiẹ̀ ti sú mi mo ṣe mi rẹ́ni rẹ̀ ní lọ́wọ́ wọn gbogbo ẹni gẹ̀ẹ́sì sá padà máàmì tó ń bá mi gbé kiri àwọn gẹ́wà lórí ìdìbò láìsí láti bí oṣù méjì sẹ́yìn gẹ́gẹ́ tẹ̀lé bí débà bẹ́ẹ̀ ni àwọn ni mo máa ń dúró ti ní ogun tẹ́mi bá ti ń sáré káàkiri ṣùgbọ́n nígbà tó di pé gbogbo ẹ̀ náà lé kankan àwọn. kí la fẹ́ ṣe sọ ẹ má sunkún mọ́ yìí. kò yé mi mọ́ dàbí ẹ̀ sà kò yé mi mọ́ mo gbìyànjú kí wàhálà mi máa gbẹ ni mo tún ṣe wá báyìí torí nígbà tó mo tiẹ̀ tún róró pé ẹgbẹ́ wa ládàá ló ń tọ́sùn kò mẹ́ta rí yóò tó kẹ̀kẹ́ òun sì ní bó ṣe ń gbé ó tún rẹ̀ sí ni àwọn dókítà sì jẹ́ pé yọ ọgbẹ́ tàbá tètè ṣe kíní fún kọ́má ẹgbẹ́ ogun wàhálà tá a ti ṣe sẹ́yìn yóò já sófo. Wọ́n yọ ìkíni. Wọ́n ní kọ́má ẹgbẹ́ ogun wàhálà tá a ti sẹ́yìn gbogbo tá a ti ní kọ́má já sófo wípé ká tètè wọ́n náà bá ṣe rówó ni pé ṣe báwa náà rí i pé kò tí ì kò response sí treatment mọ́ rárá gbogbo nǹkan tó ń lò fún nísìnyí ó kàn daṣẹ́lẹ̀ rẹ̀ gbogbo apá ìtara ló ti daṣẹ́lẹ̀ dákun ẹ̀yà Abiyamo ayé ṣàánú mi ẹ ṣàánú mi èmi gan tí ó ti rẹ̀ mi ó ti sú mi èmi gan ṣe wàhálà ó ṣàgẹ́ yọ mi lẹ́nu tẹ́mi gan tí ó ti gbìyànjú mo sáré kò sí pa kẹ̀kẹ́ mọ́ ó ṣàgẹ́ ti fẹ́ pa mí inú àwẹ̀ nínú ẹbí náà ni mo ṣe wàhálà kí tí mo wú owó yìí tó lọ́wọ́ tí mo fẹ́ fi gbé lọ ní ògùn mọ́ báyìí òun ló jẹ́ padà gbà ká mo gbé wá bí mi ìfẹ́ tọrọ fún tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ìlágbára mọ́ mo ṣe wàhálà ṣàánú mi gbogbo ẹ̀yẹ ẹ máa ṣàánú ọmọ yìí ẹ máa ṣàánú ẹ ó ti ṣe wàhálà àwọn gẹ́ẹ̀tì rí ìnira yìí púpọ̀ jù ẹ máa ṣàánú ẹ gbogbo ìnira rẹ kó má jẹ́ sàṣẹ kó ní ẹ̀mí yòókù ayọ̀ rẹ kó fa ayọ̀ lóyún ayé rẹ ẹ ṣàánú mi ẹ̀wọ̀n mi ṣe láàánú mo sẹ́ni kankan bọ́ fún mi àwọn ẹgbẹ́ mi náà ló gbìyànjú tẹ́lẹ̀ ṣùgbọ́n ní sí àwọn náà ti padà wọ́n sì padà mọ́ mi wá ní wọ́n ń tọ́jú báyìí gbà táwọn ní ògbádùn wọn ló sì wá láàánú ogun títí tí ó rẹ mọ́ mi wá náà wọn náà ti padà dúró sílé báyìí ní ìsájọ́ máa ń gbé kíni àbájọ́ débí ní ṣùgbọ́n gbà táwọn náà sí kíní sáwọn ẹ̀gbọ́n mi padà sórí tí wọ́n fọmọ́lẹ̀ fún ẹ ṣàánú mi o ọlọ́wọ́ bá rẹ̀ yín lọ́wọ́ ọlọ́wọ́ bá bukú fún yín o ọlọ́wọ́ bá bukú fún yín ẹ dákun ẹ bá ṣàánú rẹ òun lè sọmọ bẹ́ẹ̀ ẹ bá sì ṣàánú rẹ ẹlẹ́dàá rẹ ní o máa pèsè fún ní gbogbo ọ̀nà gbogbo mi tẹ́tí lérò rẹ mi tẹ̀ lérò rẹ ẹlẹ́dàá rẹ ó bá ń pèsè fún yín ẹ ṣàánú rẹ alágbára kí mo ní. ẹ jókòó madam ẹ wo
àánú ọmọ yẹn ń ṣe mí, mò ń sunkún sínú, àánú ọmọ yẹn ń ṣe mí. Wọ́n tiẹ̀ ti wá ní kán máa lọ sí OAU pé wọ́n lẹ́nìkan ṣe tán ní last week yìí pé 10 million ló ná. Inú mi dẹ̀ dùn. Okay, pé at least hospital kan ti wà tó ti máa gba less than iye tí wọ́n ń wá. 500,000 lẹ́nu alẹ́ àná sàárọ̀ ẹ̀. Mo kọ́kọ́ fẹ́ appreciate yín gan. Ojú òní tì yín, ẹ rí àánú gbà. Mo fi Jésù bẹ̀ yín. Ẹ bá ń jáde tán sórí ọ̀rọ̀ ọmọ yìí. Ọmọ yìí ọmọ ńlá ni. Ọmọ yìí kéré, ọmọ tí ó ti dá nǹkan ọmọ 13 years. Ọmọ yìí dẹ̀rẹ̀ yóò dirú yóò dìgbà. Yóò di nǹkan ńlá láyé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin abiyamọ. Ẹ jọ̀ọ́ ẹ bá ń pa àkáǹtì yín. 52 àkáǹtì wọn 52 91 01 43 79 Ecobank Adéròjú Agnes Olúwafúnlọ́lá ìdí ẹ̀ pàkáǹtì yẹn 52 91 01 43 79 Ecobank Adéròjú Agnes Olúwafúnlọ́lá ẹ̀ tó àkáǹtì ẹ̀ pẹ̀lẹ́ kan sí 52 91 01 43 79 Ecobank. Ẹ jọ̀ọ́ ojú ò ní tì yín, ẹ ní gbọ́mọ sí o, ẹ ní gbé ọmọ sí. Ẹ bá ń wo tọmọbìnrin, ó ti dààmú gan, ó ti dààmú. Abiyamọ. Bansanu rẹ nínú ipò fún bansanu o, bansanu rẹ kò lè jẹun, kò lè ṣe kankan, kò lè ṣeré. Bansanu rẹ dákun lọ́wọ́ bá rẹ̀ yín lọ́wọ́. Ọlọ́wọ́ bá ń pèsè fún yín, ọlọ́wọ́ bá ń bùkún fún yín ní gbogbo ọ̀nà. Gbogbo ohun tẹ́ bá dáwọ́lé yóò yọrí sí rere, mo ti dáwọ́lé lẹ́yìn náà yóò yọrí sí rere fún mi. Ẹ jọ̀ọ́ yọrí sí rere fún mi, ẹ má jẹ́ sàṣẹ́nu lórí ẹ̀. Ẹ má jẹ́ sàṣẹ́nu lórí ẹ̀, ṣàánú mi. Ẹ ṣàánú mi. Àbàrẹ̀ lọ́wọ́ bá ń tọ́jú ẹ̀ lẹ́sìn tí máa ń pè fún mi tí mo bá ti pè. Ọlọ́run sì máa ń tọ́jú rẹ̀ sí pé yẹ̀yẹ́ náà bá ń tọ́jú ẹ̀ bá ń tọ́jú ẹ̀ bá ń dá sí. Ẹ bá ń dá sọ́rọ̀ rẹ̀. Mo mọ̀ pọ́lọ́ náà ló tọ́jú ẹ̀ níbi tó tọ́jú ẹ̀ dékè sagbára èmi náà sùn pé yẹ̀yẹ́ náà rẹ̀ mí lọ́wọ́. Mo ti gbìyànjú agbára mi ò gbé mọ́ ni. Ẹ bá rẹ̀ lọ́wọ́ ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, má jẹ́ wàhálà mi ò gbé lórí ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ wàhálà tí ẹ ní ò gbé ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, má jẹ́ pàdánù rẹ̀. Òun náà gbìyànjú ẹ dákun, ẹ má jẹ́ gbìyànjú rẹ̀ ó já sófo. Ẹ má ṣàánú rẹ̀ o. Now, so ti rí pé ṣé orí pé màmá rẹ̀ ń sáré káàkiri nítorí ẹ̀ báyìí. Ara rẹ̀ ó yá. Má gbàgbé ìyá yìí o. Òǹgbọ́n tí mò ń sọ lóòótọ́, o lè má lè fèsì torí ìyá òtẹ́. Ọmọ 13 years ni ẹ́. Ìyá yìí ní sáré kiri báyìí. Ẹ wo bó ṣe wò yá ẹ̀, ẹ wo nǹkan. Ẹ rí bó wò yá ẹ̀, ẹ rí bó wò yá ẹ̀, ẹ wo nǹkan, ẹ wo nǹkan, ẹ wo nǹkan, ẹ rí bó ṣe wò yá ẹ̀. Má gbàgbé ìyá yìí o. Má gbàgbé ẹ̀, wọ́n mọ̀ sunkún. Nọ́mbà tẹ́ lè pè mí sí, bóyá ẹ fẹ́ pè lórí ọ̀rọ̀ wọn 070 54 900 751. Tí àwa 10,000 bá fún ọ ní 1,000 10 million nìyẹn wọ́n mọ̀ lọ hospital. 500 ti rí lẹ́nu alẹ́ àná sàárọ̀ yìí. Táwa 9,500 àbáwá 10,000 àbá fún ọ ní 1,000 naira, that's 10 million. Àgbẹ̀mí ọmọ ìlà. Ẹjọ́ bẹ̀rẹ̀ látòrí ẹni tó kọ́kọ́ ń wo fídíò yìí, àtẹni tó ń share, àtẹni tó ń like. Ẹ wá jọ share, ìwọ lè má ní nǹkan kan. Share rẹ ó lè dé ọ̀dọ̀ ẹni tó lè kó 10 million fún wọn. Nígbà wọn náà bá ń lò ràn lọ́wọ́ ìwọ náà ó rí ojú òní tí yín. Ẹ share gan. Ẹ rí pé ó ní agbára báyìí ó gbẹnu tán. Gbogbo àtàríjọ wà lórí ìkànnì tá à ń wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí, mú kí wa o lórúkọ Jésù. Àdánwò àgbákò lórí ọmọ kò ní dé bá wa o. Ohun tá a rò kò ní ba nǹkan tá a rò jẹ́, àjálù burúkú kò ní kàn wá o. Àtàwa àti àwọn ọmọ wa, ẹbí àtàrà wa lórúkọ Jésù. A ní rógun ẹgbẹ́ dìgbàdìgbà o. A ní fi ẹkún kówó fáwọn tó máa fẹ̀rín gbà lọ́wọ́ wa o. Ẹ jọ̀ọ́ bá wọn share fídíò yìí. Ẹ jọ̀wọ́ kí wọ́n lè tètè lọ tọ́jú ọmọdé yìí. Ọlọ́run á dáwọ́lé lórúkọ Jésù, á gba ìtọ́jú, máa ní àlàáfíà. Ìròyìn ayọ̀ la máa gbọ́ lórí ẹ̀. Ẹ̀yin náà ẹ sọ méjì tàbí mẹ́ta lórí fọ́nrán yìí. Ẹ bá wa like ẹ̀ bákan náà, kẹ̀sì bá wa share ẹ̀. Ẹ ṣé láìpẹ́, a ó padà wá ní àlàáfíà.